wo bí sórí tí wọ́n máa ń gbàyàn mọ̀ràn láàyè pé nǹkan tí òun ṣe ikú dẹ́ka tó kí o jáwọ́ o because tí o bá para jáwọ́ possible kan ni o jáṣẹ̀ sórí ìwọ nìkan máa bá nípò òun gbó òun mú cocaine òun mú bóni òun pè gbogbo àwọn hard drug tó lé tó mú gògóró kò sí nǹkan tó lè mú a máa sọ pé ara rẹ̀ gbà mo bọ́ rẹ́rìn o mo rẹ́rìn fún ọ mo fọ fún ẹ o sórí níjọ́ tó bá gbọ́gbà rìsọ́ọ̀tì ẹ̀ báyìí ọ̀rọ̀ rẹ̀ ò ní yàtọ̀ sí ọmọ tó parí yunifásitì táwọn fámìlì rẹ̀ tó ń jọ ṣe convocation tó yẹ pé gbogbo wọn á bá ṣe tí wọ́n máa rẹ́rìn wọn máa bá dunnú bí ó sì máa káàánú nìyẹn ìgbà tí rìsọ́ọ̀tì ẹ̀ bá dé wàá ṣe kí ni ìmọ̀ bí tó nílò bára rẹ̀ àyídà kó kú àbí kọ́ ẹ pé kó ya wèrè wàá kú dànù torí nǹkan tí ò bá ti da high drug jìnnà sí ó nípa gọ́ọ̀mẹ̀ntì wa gan pariwo individual ló ń pariwo pé kí ni yẹn ò da ẹ̀yin yóò ti ẹ̀dẹ̀ tó continue tí ò da ọ̀dà àlàyé wá nǹkan mi ṣe ìyẹn ò da. mo bí tí wọ́n bá ń gbà ẹni mọ̀ràn tó ń sọ pé èèyàn méjì mẹ́ta tó ń sọ pé nǹkan tó ń ṣe yìí ò da tètè járẹ́ o kó já ọ́ kó mbẹ́ o ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí lédì kan ló bá wí o ṣe ẹ understand ojú ọmọ kan anímọ̀ṣàwọn ni ọmọ àwọn èèyàn ṣáà máa ń ti atm bọ̀ ń kálukú ń withdraw ẹ ti understand ẹ̀yin bọ́ọ̀sì tẹ́ wà ń gbòòrò ìgbà tó yá àwọn parent ẹ̀ nípa èyí tó ṣeun náà tó kọ́ lọ́mọkọ wá ọba rí bọ̀bọ̀ kan òun mú wa wọ́n ṣe wedding wọ́n ṣe gbogbo ẹ̀ after the wedding ọ̀rẹ́ bọ̀bọ̀ yẹn ọ̀kan wálé kò yẹn wálé gbà tó máa wálé báyìí dé òun bá lọ kí ọ̀rẹ́ ọgbà àwọn ọlọ́rẹ́ wa ṣe wedding jẹ́ kí n lọ kí gbà tó máa délé ọ̀rẹ́ wa èdè ọba lady yẹn bẹ̀ lady yẹn gbogbo bọ̀bọ̀ yẹn ó ti withdraw lára ẹ̀ dáadáa ìyẹn rí báyìí ó bẹ́ speaker níta ọmọ yìí ànímọ́ṣàwọn lọmọ yìí àwa ti withdraw dànù irú ọkọ sì ta sí nìyẹn ẹ mẹ́jẹ̀ ń tọ̀ yín o nígbà tá a máa wí tó máa wí lọ bọ̀ wedding collapse o àlàyé òun padà gbádànù pé àṣẹ rọ́fọ̀ lòun gbé sílé ẹ jára yín. olówó lọ́wọ́ o tún láhùn ó lè gbá ìlà ìláyé ọ̀hún àṣẹ ẹ̀jẹ̀ káwọn bọ́ọ̀sì o máa hẹ́ẹ̀lì ẹ̀ kó máa respect ẹ̀ kó sàpọ́nlé fún lówó tó tún láhùn ó lè níyì ọ̀hún àwọn jẹ́ pé kó máa bọ̀ àlọ́nà kílẹ̀ ó máa rọ́ ó dẹ̀ láhùn wà láì lè rọ̀ because àbùkù ló máa gbà lọ́wọ́ àwọn boys ẹni ó bá lówó tó ná fún àwọn boys tó ń ṣe dáadáa fún wọn iyì máa bá lójoojúmọ́ wọn ní bàbá láyé ló tún bọ̀ yẹn mo rí yín mo dá gàrí nù mo rí yín sí kíní mo fò sókè tó o bá ti lówó tó o bá ti ń ṣàpọ́nlé ara rẹ pẹ̀lú owó tó o ní tó náà fáwọn boys wọn náà máa rápọ̀nlé gbà ojú ò lè tiẹ̀ kò síbi tó bá dé àwọn tó bá fẹ́ tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ wọn á ní láyé wọn á dó tiẹ̀ pé níbo ẹni ó bá dán wò ó máa dán tán ìgbà tó ń tán ọmọlúàbí rẹ̀ ṣe nìyẹn tó ń ṣàánú àwọn boys àmọ́ wà lówó wọ́n làbùkù máa kàn wọ́n ní ẹgbẹ́ kórí ikú rẹ̀ náà ìkíni fàmí ẹ̀ ó bá kú ó kú dànù ẹ̀kúrí wúlò rẹ̀ nígbà tó lówó tó láhùn ọgbẹ́ni ọba ti láhùn kò lè níyì. kò bí yé fọ́kọ ẹ̀ ní attitude sórí anything tọkọ ẹ̀ bá ṣe fún ẹ tó bá dùn ẹ pé kó sọ fún pé bàbá alágbájá kan tẹ́ ṣe fún mi tó dùn mí ni o yé máa wú lẹ́nu gbà tó bá ń bẹ́ sọ̀rọ̀ kó máa wú lẹ́nu kó máa ṣe gbọ̀nkú ó máa yí ẹ lọ́wọ́ sórí jẹ́ kí n ṣàṣírí kan fún ọ gbogbo ìgbéyàwó tó ń túká nǹkan kékeré báyìí náà ló ń túká o ibẹ̀ gangan ní èṣù máa ń wọlé sí understand ibẹ̀ gangan ní èṣù máa ń wọlé sí àwọn tí jẹ́ kó sọ fún ẹ jẹ́ kó listen dáadáa nǹkan tó ẹ̀pá ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń ṣubú re o ìgbàpọ̀ ẹ̀yin obìnrin ló ṣe ń kọ̀ ọ̀sẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ṣàlàyé fọ́kọ rẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ rẹ o ṣó o pé o rẹ̀ láìpẹ́ nǹkan báyìí kẹjọ áyọ̀nà ẹ̀ láàrin ara yín bó tó bá di bó bá ti ń wú lẹ́nu èṣù máa wọlé síbẹ̀ o ó dẹ̀ máa bà ìgbéyàwó rẹ jẹ́ o ìgbéyàwó rẹ ò ní bàjẹ́ o ṣé làákàyè o ó ṣe kókó o ọ̀rẹ́ sàn ẹ ṣètò ẹ̀ láàrin ara yín kẹ́ ẹ fọ́ra yín lẹ́nu ọ̀rẹ́ sàn sónígbà tẹ́ bá jẹ́ tó fọ́ra yín lẹ́nu ní ìgbéyàwó àtúmọ̀ àárín